Alamu. Yes ma. Nígbà tá à ń jáde lọ mo sọ fún ẹ wípé kó máa lọ. Òótọ́ ni ẹ sọ bẹ́ẹ̀ ẹ sọ bí àmọ́ sẹ́rí èmi ti fẹ́ rí yín tẹ́lẹ̀ Ọlọ́run ló ní pé ẹ kàn làrèdè bẹ́ẹ̀ ṣe dé yìí lóòótọ́ lẹni mọ̀ lọ àmọ́ kò síbi tí mo lè lọ àfi tí má fẹ́ parọ́ fún yín lókù èmi ò lára èmi ò lẹ́bí èmi ò lọ́rẹ̀ẹ́ ìníye kan ìní àbúrò kò sẹ́gbọ̀n kò sí ìyá kò sí bàbá kò síbi tí mo fẹ́ lọ gbogbo nǹkan tí mo ní láyé àti lọ́rùn ẹ̀yin nìkan ni ṣé kí mọ́tò yìí gbogbo òlú tẹ́ bá ń lọ láyé tẹ́ bá mọ̀ kẹ́ fẹ́ travel lọ bẹ̀ gbogbo òlú tẹ́ bá fẹ́ travel lọ láyé ẹ mú mi lẹ́sẹ̀ bísà bẹ̀ fún mi kájọ lọ. ṣó dá ẹ lójú kó fẹ́ tẹ̀lé wa. Nígbà tí ṣe pé ìbejì ni mi tá sọ pé màá ṣẹ̀ṣẹ̀ lọ fẹjọ́ mi sùn kejì ara ni mo ti mọ̀ mo conclude ni ń tẹ̀lé yín sẹ́. Yeye tó bá insist pé òun fẹ́ tẹ̀lé wa ẹ jẹ́ ká mú dání. Ẹ ṣeun. ṣó mọ nǹkan tó ń sọ ṣá. ó kúkú mọ nǹkan tó ń sọ ẹ jẹ́ ó tẹ̀lé wa. Ẹ ṣeun ẹ ṣe mo dúpẹ́ mo ní passport. Tó bá wá rí bẹ́ẹ̀ ìrìn àjò yá. Bí mo wáyé mo gbé ayé mi o mo ọlọ́mọ jẹ́ ìsìn láyé mi mo dára ayé mi o mo dára kárí fẹ́ mi o mo ọlọ́mọ jẹ́ ìsìn láyé mi mo dára kí ni mo ṣe fún yín mo dágùn ẹjọ́ ẹ má pa mí ẹ̀rí sórí burúkú ìmọ̀ ìrí ẹjọ́ èmi àtàwọn kan lájọ́ ń lọ tẹ́lẹ̀ ẹjọ́.